mi ní jẹ́ kí ọ̀rọ̀ mi kó pọ̀ màá kàn lọ straight nítorí pé Yorùbá ní sàn láàrin ajé ni ó máa ń mú ní pẹ̀kọ̀rọ̀. Fídíò yìí mo ń ṣe fún Aare Almofu àti Laji Abbas. Ẹ rí Yorùbá ní ọmọ tí ó bá jẹ Ogun Kogun ó ní ìtàn Kitan ní ọmọ bẹ́ẹ̀ máa ń pa. Kó tó di pé màá kàn tiẹ̀ kọ́ sọ̀rọ̀ náà, màá bẹ̀rẹ̀ kájọ́ kọ́kọ́ wo fídíò yìí tí Almofu tí wọ́n ṣe. Ọlọ́mọ ọ̀sán ní kókó kókò yaba ní rí bàbá fín bọ́ bàbá láti èdè lọ má pe ẹni olórí ọba mọ́ o. Tẹ́ ẹ bá fẹ́ ká fàájà a máa fàájà a máa fà á tó jẹ́ pé ó máa já gidi tí gbogbo ọmọ Yorùbá tí wọ́n máa mọ bó ṣe ń lọ gangan. Ẹ má pe ẹni olórí ọba mọ́ o. Bẹ́ẹ̀ ni ẹ ń sọmọ Oòduà Ọọ̀ni bàbá kábíyèsí mi ò jẹ́rìí fi ẹjú ní ipò tí Ọlọ́run fún yín. Ẹ̀yin ni bàbá lóòṣà lẹ̀ gbogbo Yorùbá. Aláàfin òní ọba lẹ̀ Yorùbá. Láti lè jẹ́ kí Yorùbá tún padà sẹ́yìn. Torí Aare Almofu àti Laji Abbas Aare òkè tán lẹ̀ Ìbàdàn ọ̀rọ̀ méjì ò yé mi. Àti àwọn tí wọ́n jẹ́ ìkan nínú àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n mọ òótọ́ ṣùgbọ́n tí òótọ́ tí wọ́n fẹ́ sọ. Aare Almofu bí mo dẹ̀ ṣe nífẹ̀ẹ́ yín tó mi fẹ́ fi ẹnu àbùkù sọ̀rọ̀ sí yín ni o. Mo fẹ́ tán láti control ara mi dáadáa so mi nílò ẹnu àbùkù láti fi sọ̀rọ̀ sí yín, ṣùgbọ́n nínú ọkàn yín ẹ wọkàn náà pé ṣé ọmọ ọkọ ní lóòótọ́ sọmọ ọkọ Yorùbá ní. Torí tí ẹ bá jẹ́ ọmọ ọkọ Yorùbá gidi tẹ jẹ́ pé ẹ dẹ̀ dúró lórí pé ẹ ń jà fún ìran Yorùbá, ẹ mọ̀ wípé tí wọ́n bá ń sọ̀rọ̀ ọba aládé láyé ńlẹ̀ Yorùbá, Aláàfin ò kì í ṣe kò sí nínú ẹ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ ọba aládé. Aláàfin kò sí nínú ẹni tí wọ́n bá ń sọ̀rọ̀ ọba aládé ńlẹ̀ Yorùbá, Aláàfin ò sí ńbẹ̀. Ìdí táwọn èèyàn ṣe ń gbé oríyìn fún Ọ̀yọ́ ni wípé Ọ̀yọ́ empire nígbà náà tí wọ́n ń ṣe alákòóso wọn àdẹ̀ṣe alákòóso défẹ̀ alákòóso òkè Ọya níbi tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ Jẹ́bà ni wọ́n dẹ̀ ti pa Ọ̀yọ́ empire run. Fúlàní ti run Ọ̀yọ́ empire. Almofu tẹ́ ẹ̀ bá mọ̀ tán ẹ lọ béèrè tán, Ọ̀yọ́ empire ti run. Ibi tí wọ́n ń pè ní Ọ̀yọ́ lónìí àwọn asínpa ni wọ́n níbẹ̀. Aare Almofu tọmọdé ò bá bá tán irú ọmọ bẹ́ẹ̀ ó bá àrọ́bá sì rèé bàbá ìtàn ni. Bàbá ìtàn ń bẹ lọ́wọ́ àwa àtúnṣèwádìí lọ́wọ́ àwọn àgbàlagbà nílẹ̀ Ifẹ̀ pé ìtàn dà, wọ́n tún fún wa nítàn, wọ́n rọ wá nítàn, wọ́n fún wa lómi ìtàn mu. Aare Almofu ẹ̀ẹ̀kan tí ẹ gbá yín lérè wípé báwo ni wọ́n ṣe ń kí Ọ̀yọ́ pé ládé Aláàfin ò nádé adé aládìgún la gbà fáláàfin. Aare Almofu ẹ bá lo làákàyè díẹ̀ kẹ́ ẹ fi sọ̀rọ̀, ẹ bá kàn tí ẹ lo ohun tí wọ́n ń pè ní ọpọlọ díẹ̀ kẹ́ ẹ fi gbé ọ̀rọ̀ kalẹ̀. Ẹ̀yin ń sọ̀rọ̀ sí Ifẹ̀ kì í ṣe Ọọ̀ni lẹ̀ ń sọ̀rọ̀ sí, ẹ ń sọ̀rọ̀ sí orírun yín ni àbí ẹ mọ̀ tẹ́ ń ṣe ni ẹ ń sọ̀rọ̀ sí orírun yín. Káwá ní pé bẹ́ẹ̀ ṣe wá sọ pé Ọọ̀ni of Ifẹ̀ o kì í sọ ọmọ Oòduà o, step mother yín step father yín nìyẹn náà káàkiri ẹ̀gbà bẹ́ẹ̀. Step father èèyàn bàbá èèyàn ni, step father èèyàn bàbá èèyàn ni. Ẹ tún sọ̀rọ̀ Ọ̀rànyàn lẹ́yìn ń pè, Ọ̀rànmíyàn ló ń bẹ ń fẹ́. Kódà àti ìbáṣe pé ayédáyé ọ̀làjú nínú ìtàn àti ọmọ ọba lè ní o, kì í ṣe bí a pé ọmọ ọba ni mí. Nínú ìtàn àti ọmọ ọba tí ọba tó jẹ yìí, ọba wẹ̀yìn Ọ̀wọ̀ adé tó jẹ tó lọ tó gbé igbá wàhálà yìí tó jẹ yìí, ó yẹ kó wá sí Ifẹ̀ kó wá gba idà ní ẹ̀pọ̀ Ọ̀rànmíyàn. Ó yẹ kó wá gba idà ní ọ̀pọ̀ Ọ̀rànmíyàn gẹ́gẹ́ bí ọmọ ọba. Ṣùgbọ́n òṣèlú ti báyé gbogbo ẹ̀ jẹ́. Àwọn òṣèlú ti kó wa, wọ́n ti kó àwọn ọba yẹn sínú rẹ́dẹ̀rẹ́dẹ́.
ní òun ló fà á tí gbogbo wa fi bọ́ tó social media tá à ń sọ̀sọ̀kúsọ káàkiri èmi náà ń bẹ́nu yín o ṣùgbọ́n nínú sọkúsọ tá a bá ń sọ yìí àwọn èèyàn gbọ́dọ̀ mọ rí ẹ̀kọ́ pàtàkì kan pé ẹni yìí ṣé lóòótọ́ ló ń sọ. Aare mo fẹ́ nù lómi ọgbọ́n díẹ̀ ni bí a kẹ́ béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà ni tí wọ́n jẹ́ àgbààgbà ọ̀pọ̀lọpọ̀ fídíò ni mo ti rí o bọ̀ mi ṣetán àti play ẹ̀ no mi ṣetán torí mo farabalẹ̀ dáadáa mo wo sàkún ọ̀rọ̀ yẹn lọ kẹ́ wá wò pé ṣé lóòótọ́ Ifẹ̀ kí tabaka tẹ̀ ń sọ̀rọ̀ ilé Ifẹ̀ kò yẹ kí ẹ̀yin Ọ̀yọ́ gbogbo ẹ̀yin Ọ̀yọ́ Mèsì ó yẹ kẹ́ mẹ́sọ́nù ni torí tàn sọ ibi tẹ́ ẹ wà lónìí àwọn asínpa ni wọ́n ní sẹ́nà ti kú tó pa asínpa ní 1992 Almofu bóyá gbàgbé tán bàbá yẹn á wà lóko á ní asínpa Ọ̀yọ́ kọ́ o yóò sì roko àwọn tí wọ́n ní Ọ̀yọ́ nìyẹn àbí ẹ mọ ìtàn Ọ̀yọ́ àgọ́ ni Aare Almofu èmi ò pa yín tán o màá pa yín nítàn láwẹ́ ni màá pa yín nítàn ìlú bọ́yọ̀ ṣe jẹ́ bí wọ́n ṣe dọ́yọ̀ tí wọ́n sọ fún pé ọ̀ràn yàn gan jẹ́ ojọba ńlẹ̀ Ifẹ̀ ni aṣọ dáadé ni kò dáadé Ifẹ̀ ọ̀ràn yàn tẹ́ ń pariwo ọ̀ràn míyàn ni kì í ṣe ọ̀ràn yàn ó dẹ̀ jọba ní Benin nígbà tó gun Benin ti bẹ̀rẹ̀ tí wàhálà wọn pọ̀ ń Benin kó tó wá sọ́yọ́ ó kò lọ́yọ̀ padà sífẹ̀ bákan ní adé Aare tí wọ́n ń dẹ̀ yẹn adé Aare adé àlejò ní come on kí ló dé tẹ̀ ń dàtàn rú kí ló dé tẹ̀ ń dorí ìtàn kodò kí ló dé tẹ̀ ń bàtàn jẹ́ ẹ̀yin ará Ọ̀yọ́ lóòótọ́ lọ́ba yín tẹ́ jẹ́ tuntun kò recognize ọ ní òde bínú ẹ̀yin lẹ́pẹ́ kó wá ẹ̀yin lẹ́yìn invite ẹ̀ nígbà tí ọba Ọ̀wọ̀ adé tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ tó recognize Sultan of Sokoto ó recognize Olúworí of Benin kò wá recognize Ọọ̀ni of Ifẹ̀ kí ló dé ọ̀tẹ̀ ṣe pọ̀ the first speech tí ọba Ọ̀wọ̀ adé kọ́kọ́ máa make sí láyé ẹ̀ tọ́kọ́ gorí ọba ó ń fi ọba ilẹ̀ Haúsá fi ń kí gbogbo ọba tó kù Ọọ̀ni sì wà ní ìjókòó ẹ̀yin ará Ọ̀yọ́ orí nǹkan kan sọ sí Almofu ẹ̀ sọ̀rọ̀ Laji Abbas ẹ̀ sọ̀rọ̀ sí yẹn ẹ wá bọ́ tẹ́ ní kí ọ̀nà ọmọ pẹ̀lú aládé mọ́ ẹ jọ sórí aládé ní Ọ̀wọ̀ adé ni ṣé ọba aládé sóun lọ́wọ́ adé ni abẹ́ mọ̀tàn ni ìtàn lórí yín kodò ni ṣé ọba aládé ó ní Ọ̀wọ̀ adé tó jẹ lọ́yọ̀ọ́ yìí sọ ọba aládé ni títí kanra bàbá ẹ̀ tó títí kanra ọba tó pa gbàrà gan ìyẹn Adéyẹmí wọn kì í ṣe ọba adé wọ́n sì ń pè pé ládé Aláàfin ò ládé adé aládìgún òun la gbà fún Aláàfin that is why ní 1903 nígbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ọba lọ́yọ̀ọ́ ní lẹ́kọ̀ọ́ wọ́n pe Aláàfin abẹ́ mọ̀tàn ni ó wà lórí social media ó wà lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ò pe Aláàfin Ọọ̀ni ni wọ́n wá pè pé Ọọ̀ni wàhálà ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ń jà sọ́ba wọlúwọ́ nìkan lọ́ba tó lè sọ̀rọ̀ nípa adé máa bọ̀ that is first Ọọ̀ni tó kọ́ travel out of his palace Ọọ̀ni ò kí jáde kò sẹ́ni tó máa ń rí Ọọ̀ni Ọbalúfẹ̀ gẹ́gẹ́ ni wọ́n gbogbo wa mọ̀ sí ọba nílé Ifẹ̀ Ọbalúfẹ̀ ni wọ́n ń pè ní ọba Ọọ̀ni jẹ́ bàbá tó yẹ pé kò sí anybody tó lè rí òòṣà tẹ́ ẹ̀ lè rí ni òòṣà tí ẹ̀ lè rí Ọbalúfẹ̀ òun ló máa lọ ń jíṣẹ́ fún Ọọ̀ni kẹ́ẹ̀bà mọ̀tàn ẹ̀ la béèrè wọn á mú tán wọn á sọ ìtàn fún yín pé báyìí kàṣà báyìí káwòdì èyí sì kẹ́kẹ́ máa rí ìtàn lórí máa wí àwọn ọmọ fẹ́ ti jáde fún yín o wọn ò gbọ́ ti jáde fún yín ṣùgbọ́n èmi náà kàn fẹ́ lè kí ni lọ́ọ́ wà ní àti Laji Abbas Pitan o àti Aare Almofu bẹ́ẹ̀ ṣe mọ̀tàn òun làwọn kan náà mọ̀ tí wọ́n sì mọ̀ dáadáa tí ẹ̀rí sì wà torí pé a ṣèwádìí a tọ̀ àwọn àgbààgbà tí wọ́n mọ̀ ń pẹ́ a tọ̀ wọ́n lọ wọ́n sì nù wá. Aare Almofu fídíò lè tẹ̀mí ṣe yìí èmi fi ń pè ń ṣàkíyèsí wípé dẹ́ẹ̀dẹ́ mìíràn tí ẹ bá ń sọ ìtàn ní Ilé Ifẹ̀ àti Ọ̀yọ́ Ilé Ifẹ̀ ò kì í ṣe ẹgbẹ́ Ọ̀yọ́ ní gbagba Ọọ̀ni ò kì í ṣe ẹgbẹ́ Aláàfin multiply by 2,000 million torí pé nígbà tí Ọọ̀ni ń kúrò ní ààfin lọ́jọ́ ọ̀hún gbogbo ọba ilẹ̀ Yorùbá títí kanra Benin títí kanra Kogi ni wọ́n fa
vacate their palace immediately torí pé ọba ò gbọ́dọ̀ pé méjì. Ẹ rí yẹn ni, ẹ rí evidence ẹ ni, ẹ rí true ẹ ni pé nígbà tí Ọọ̀ni ń kúrò láàfin tó fẹ́ lọ parí ìjà ọba lẹ́kọ̀ọ́, Aláàfin Ọ̀yọ́ including Aláàfin Ọ̀yọ́ vacated his palace. Ẹ rí yẹn ara. So ìyẹn gan tó as an evidence fún gan báwo ni Aláàfin ṣe wá jí olórí lọ́balọ́ba nílẹ̀ Yorùbá. Ara mo fẹ́ bí ń lè béèrè ni torí àwọn tí wọ́n ń ṣe fídíò fún wọn kàn ń bu yín ni wọ́n bí ní ìbéèrè. Now èmi wá bí ń lè ní ìbéèrè Ààrẹ Almofu, ẹ sọ ìdí tí Aláàfin Ọ̀yọ́ tó ṣe jẹ́ orí lọ́balọ́ba tó ṣe jẹ́ aṣáájú lọ́balọ́ba nílẹ̀ Yorùbá tó fi jẹ́ pé Ọọ̀ni ló wá jẹ́ aṣáájú ọba òrìṣà. Mo fẹ́ kẹ́ ẹ sọ, ẹ mú ẹ̀rí kan bẹ̀ pé ìlú Ọ̀yọ́ wọ́n ní adé. Kẹ́ ẹ wá túmọ̀ ládé Aláàfin ò ládé, adé aládìgún la gbà fún Aláàfin, ẹ túmọ̀ ẹ̀. Ẹ wá tún wá sọ̀dí tó fi jẹ́ wípé 1903 tí Ọ̀yọ́ empire ti wà nígbà tí gọ́vnà lọ́hùn-ún tí ṣe ọmọ Bìrìtìkó nígbà tó fẹ́ pẹ̀tù sí àwọ̀ Adélèkó, Ọọ̀ni ló ránṣẹ́ sí. Ẹ sọ díẹ̀. Ẹ tún wá sọ ìdí nígbà tí Ọọ̀ni ń kúrò láàfin, ìdí tí Aláàfin Ọ̀yọ́ tí òun náà ṣe vacate kúrò ní palace ṣe immediately tó gbọ́ pé Ọọ̀ni ti kúrò láàfin tó ṣe kúrò. Ẹ bá mi sọ díẹ̀. Bóyá tẹ́ bá mi sọ, bóyá àwọn ọmọ ilẹ̀ Yorùbá lè mọ̀ wípé lóòótọ́ òótọ́ lẹ̀ ń sọ. Àmọ́ tẹ́ bá kọ̀, tẹ́ ẹ lè sọ àwọn, tẹ́ ẹ lè mú ẹ̀rí àwọn ọ̀rọ̀ tí mo là kalẹ̀ yìí, tẹ́ ẹ lè mú àwọn tí mo sọ yìí, tí ẹ lè mú ẹ̀rí ẹ̀ wá. Àwọn tí mo ń sọ yìí bí mo ṣe bí yín tí n bá rí wípé ẹ fèsì sí fídíò yìí within few days, màá wá mú ẹ̀rí ẹ̀ jáde gẹ́gẹ́ fúnra yín níbi tí Ọọ̀ni gẹ́gẹ́ ti fẹnu ara ẹ̀ sọ. Then àti àwọn ìwé tí wọ́n gbé ó wà lórí social media síbẹ̀ tí ò kú, ìtàn ò kì í kú. Níṣe ni ìtàn máa ń sùn, tẹ́ ẹ bá wá lọ jí ìtàn ó jí. Ààrẹ Almofu dẹ́dẹ́ mẹ́ra yín o, ẹ jẹ́ tí mo fẹ́ràn gan ni o. Olódùmarè mọ̀ pé mo dẹ̀ fẹ́ràn yín gan, ṣùgbọ́n tí ẹ bá ṣọ́ra lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ àti ọ̀rọ̀ Ifẹ̀, màá gbéná wojú yín. Màá sì gbéná wojú yín débi pé màá bá yín tú ilé tẹ̀yìn gangan ti jáde, màá bá yín tú wá sí gbangba. Kí ẹ tó bá mọ̀ fi pamọ́ kó rántí ẹni tó mọ̀ wá o. Ààrẹ Almofu àti Laji Abbas, ẹni tó bá mọ̀ fi pamọ́ kó rántí ẹni tó mọ̀ wá o. Ẹ má torí pé ẹ fẹ́ gba oyè lọ́wọ́ ọ̀wọ́ adé kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní tú ìtìkùtù. Ẹ má torí pé ẹ fẹ́ gba oyè lọ́wọ́ ọ̀wọ́ adé kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní sọ ìsọkúsọ. Ẹ má torí pé ẹ fẹ́ gba oyè, ẹ fẹ́ jẹ́ ojú ọba lọ́wọ́ ọba tuntun ẹ̀ṣẹ̀ jẹ kẹ́ ẹ pa ìtàkìtàn ọ̀hún. Ọba ọ̀wọ́ adé mo kí yín kábíyèsí fún bàbá, adé apẹ́ lórí, ìrùkẹ̀rẹ̀ apẹ́ lọ́wọ́. Àrò àrò pé ìgbé àlàáfíà ìrẹ́pọ̀ tí Ọọ̀ni ń gbé nígbà tí Ọọ̀ni jọba pé òun fẹ́ ìrẹ́pọ̀ láàrin ọmọ Yorùbá, àròpọ̀ lẹ́yìn náà ó gbé ni. Àròpọ̀ lẹ́yìn náà ó gbé ni. Ṣùgbọ́n a padà wá rí wípé ọwọ́ tí ẹ̀yin gbé ọwọ́ ọ̀tọ̀ ni, ọwọ́ ogun, ọwọ́ ìjà òun lẹ gbé. Àmọ́ Ọlọ́run Olódùmarè ṣeun, ẹ sì bá Ilé Ifẹ̀ náà ń bẹ lódìdí tí ìsáàbọ̀, nítorí pé àgùntàn olóhùn sọmọ yewúrẹ́ o. Ẹ̀yin lẹ sọ wípé ìyá yín ò bí dúdú, nítorí pé tí ọba bá jẹ, ọba máa ń wá ìrẹ́pọ̀ ní. Àwa rò pé bẹ́ẹ̀ ṣe jẹ́ yìí, ìrẹ́pọ̀ tí ó ti sọnù láàrin Ifẹ̀ àti Ọ̀yọ́, a rò pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ ọ̀dọ́ ẹ lò so ìrẹ́pọ̀ náà pọ̀ ni. Ṣùgbọ́n a rí wípé ọwọ́ tẹ gbé ọwọ́ tó lágbára ni. Bẹ́ẹ̀ ní tó wù yín òun lẹ fẹ́ ṣe o. Ohun tí àwọn alálẹ̀ tí wọ́n ní kẹ́ ẹ ṣe òun lẹ ń ṣeun. Ṣùgbọ́n Olódùmarè yóò bá wa kún yín lọ́wọ́, Olódùmarè yóò bá wa ràn yín lọ́wọ́, Olódùmarè yóò jẹ́ kí ó lè fún yín ní omi ọgbọ́n àti ìmọ̀ tẹ́ lè fi parí ìjà tó wà lẹ̀ láàrin Ọ̀yọ́ gan. Ìjà gan ń bẹ láàrin àwọn Màsípà, ìjà
ìjà tí ò tẹ̀lé tán láíláí nìyẹn torí pé ikú tó pa bàbá wọn ní lọ́wọ́ kan bàbá kan nínú ṣùgbọ́n Olódùmarè yóò ràn wá lọ́wọ́ yóò sì ṣàánú fún wa. Ìran Yorùbá a gbọ́dọ̀ pa ìtànkítàn torí pé a ní àwọn ọmọ tí wọ́n padà máa wo àwọn ìtàn yìí tí wọ́n padà máa gbọ́ àwọn ìtàn yìí. Tá a bá fẹ́ sọ ìtàn ẹ jẹ́ á sọ ní tòótọ́ àti lódodo. Ẹ má jẹ́ àti torí ń tá a fẹ́ gbà lọ́wọ́ èèyàn kan ká wá dorí ìtàn kodò. Ẹ má jẹ́ àti torí ń tá a fẹ́ jẹ ká wá dorí ìtàn kodò. Kódà ìtàn ìlú kọ̀ọ̀kan àti bí wọ́n ṣe jẹ́ Ifá fi ìdí ẹ̀ múlẹ̀. Ifá sì sọ̀rọ̀ nípa ẹ̀. Àwọn tí wọ́n mọ̀ nípa odù Ifá wọ́n mọ̀ ọ́n tí wọ́n bá wa tú tí wọ́n sì mọ̀ pé lóòótọ́ tá a bá ń sọ̀rọ̀ a gbọ́dọ̀ kó yan Ilé Ifẹ̀ tàbí Ọ̀ọ̀nì kéré. Yálà o ẹ wá gbà o pé lóòótọ́ pé àlejò ni o ó dé adélé ni o kò jádélé ni o ó jẹ́ kinní kan ni o. Ọ̀ọ̀nì kì í ṣe ẹgbẹ́ Aláàfin Ọ̀yọ́ eléyìí tó sì dájú ni tí ó sì àròjù níbẹ̀ tí ó dẹ̀ jiyàn. Ẹ rántí Ọ̀yọ́ àná pé Ogun ti kó o. Ibi tá a sì ń pè lọ́yọ̀ lónìí ẹ̀yin kọ́ lẹ ní ilé àwọn àsìnpani. Ó sì ní orúkọ tí wọ́n ń pè bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí Ọ̀yọ́ tó fi èrú gba orúkọ yẹn kúrò lọ́wọ́ àwọn tí wọ́n ní olórúkọ tí wọ́n ń pè bẹ̀ wọn. Ṣùgbọ́n mo fún Ààrẹ Almofu tí wọ́n ń sọ ìtàn mo fún yín kẹ́ dáhùn sí ìbéèrè mi. Tẹ́ ẹ bá ti wá dáhùn sí ìbéèrè mi àti wípé màá wá tú fún àwọn èèyàn tí wọ́n káwọn ọmọ wa kí wọ́n lè mọ tó ń jẹ́ Ọ̀yọ́ bọ́yọ̀ ṣe kúrò níbi tí wọ́n wà. Ibi tí wọ́n ń pè lọ́yọ̀ ń sìn àwọn wo ni wọ́n ní orúkọ wo ni wọ́n ń pè é báwo ni wọ́n ṣe padà change orúkọ ẹ̀ sí Ọ̀yọ́ àgọ́. Màá wá tú kẹ́lẹ̀ mọ̀ wípé àwa tá a wá láti Ifẹ̀ a fi ìtàn tún ìlú ṣe ni a ní fi ìtàn dá ilẹ̀ a sì nǹkan tá a fẹ́ gbà lọ́wọ́ ni ju wípé ká dáàbò bo ìtàn ilẹ̀ Yorùbá kó ń bà wá parun. Mo sì kí àwọn tí wọ́n ti ń ṣe takuntakun tí wọ́n ti ń fún yín lésì pàápàá jùlọ Àwíkòkó. Mo kí pé wọ́n kú iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. Àwọn yẹn gan ló yẹ ká máa pè ní ààrẹ àpìtànlẹ̀ Yorùbá nítorí pé wọ́n ń wádìí ìtàn gbogbo ohun tí wọ́n sì ń sọ pátápátá òótọ́ nítorí pé wọ́n wádìí ẹ̀ nítorí pé tẹ́ ẹ bá wádìí ìtàn débì kan tí àwọn àgbààgbà méjì bá sọ nǹkan kan náà fún yín tẹ́ tún wá gbọ́ lẹ́nu ẹnìkan náà pé tí wọ́n sọ fún yín bẹ́ẹ̀ náà ló ṣe rí ìgbà pò tọ́ ni. Bí Ọ̀rànmíyàn gan bó ṣe jẹ́ nílẹ̀ Ifẹ̀ á sọ torí pé kì Ọ̀rànmíyàn gan ò kì í ṣe ọmọ nínú Oòduà ọ̀tọ̀lẹ́ni tó bí alágbàtọ́. Ìtàn bẹ o Ààrẹ Almofu ìtàn bẹ o ìtàn bẹ Ààrẹ Almofu ẹsẹ̀ dẹ́dẹ́ mẹ́ra ẹ má tú nítorí yẹ kẹ́ ẹ tú ẹ má sì jalè agbọ́n lé Ọ̀yọ́ lórí ẹ má já ilé agbọ́n lé Ọ̀yọ́ lórí torí pé tẹ́ ẹ bá fa gbùrù wo fagbó á bá ń tú á bá ń fọ́ á bá ń sa tí ó sì gbẹ. ṣùgbọ́n tí mo sọ fún yín ẹ jáde ẹ wá sọ ìtumọ̀ tí mo sọ fún yín ẹ sọ ìdí tí Ọ̀yọ́ tó fi jẹ́ ọba aládé lórí gbogbo ọba aládé ńlẹ̀ Yorùbá ẹ wá sọ díẹ̀ ẹ sì sọ ìdí tí wọ́n fi ń pe Ọ̀yọ́ ní ládé Aláàfin òǹládé adé aládìgún lágbà fáláàfin ó di méjì. Ẹ̀dẹ̀ wá sọ ìdí tó bá yẹ pé lóòótọ́ ni Ọ̀yọ́ bá jẹ́ ọba aládé ní 1903 nígbà tí gọ́fúnà ọgbà náà tí wọ́n ń jà sí ọ̀rọ̀ ọba lẹ́kọ̀ọ́ tó lọ ránṣẹ́ pé Ọọ̀ni of Ifẹ̀ pé wọ́n ń jà tó bá sọ pé òun ò lè jáde pé àfi tó bá ṣètùtù tó dẹ̀ òun ó ṣe é nígbà tí gbogbo àwọn ọba tó kù tí wọ́n gbọ́ pé Ọọ̀ni ti kúrò láàfin they vacated their palace immediately including Aláàfin of Ọ̀yọ́. Kí nìdí tí Aláàfin of Ọ̀yọ́ tó náà ṣe fi pálásì ẹ̀ sílẹ̀ nígbà tó gbọ́ pé Ọọ̀ni ti kúrò láàfin? Ó di mélòó? Ó di mẹ́ta. Ẹlẹ́ẹ̀kẹrin ni pé kí ló dé tí àwọn èyèbó ọjọ́ ọ̀hún gọ́fúnà ọ̀hún tí ò ṣe ránṣẹ́ pé Aláàfin Ọ̀yọ́ kó wá lọ sẹ́tù ọ̀rọ̀ ọba lẹ́kọ̀ọ́? Mẹ́rin. Ẹ kàn sọ ìdí mẹ́rẹ̀ẹ̀rin fún mi. Ààrẹ Almofu ẹ kàn sọ ìdí mẹ́rẹ̀ẹ̀rin ẹ kàn sọ fún mi. Síkènà ló bá tán làbá níjàmá mi ì bá ní sọ̀rọ̀ mọ́ kódà mi ní ṣe fídíò lé mọ́ àmọ́ tẹ́ ẹ̀ bá ti wá sọ tẹ́ ẹ̀ sọ fún ọjọ́ díẹ̀ màá wá jáde èmi náà wá bẹ̀rẹ̀ sí ní jáde fún yín èmi náà wá bẹ̀rẹ̀ èmi náà màá wá jáde fún yín màá wá máa sọ àwọn àtàtà yìí ń gbọ́rí nípa Ọ̀yọ́ tẹ́tẹ́ mọ̀ tí wọ́n á sọ fún yín
ẹni ẹ sọ pé ẹni fídíò bí Ọọ̀ni ṣe lọ ń gba ìmọ̀ràn lọ́wọ́ Ọọ̀ni tó ẹ̀ṣẹ̀ jẹ bó ṣe lọ ń gba ìmọ̀ràn lọ́wọ́ Adéyẹmí tó kú dandan nìyẹn mọ̀ tẹ́ ń sọ ni dandan ni kó gbàmọ̀ràn ṣé ẹgbẹ́ bí wọn kan ṣe Aláàfin wọn ṣé Adéyẹmí wá ń ṣẹgbẹ́ Ògúnwùsì ni ní èjì ni o ẹ má sì mí gbọ́ o ní èjì ẹ mọ̀ gbà tí Adéyẹmí ti jẹ ọba ni ẹ wá wò gbà tí Ọọ̀ni fẹ́ ṣẹ̀ṣẹ̀ wá jẹ ọba tiẹ̀ ṣó lè gbàmọ̀ràn kì í dẹ̀ sí ọ̀dọ̀ Aláàfin nìkan ló ti lè gbàmọ̀ràn Àwùjalẹ̀ agbàmọ̀ràn lọ́wọ́ wọn agbàmọ̀ràn lọ́wọ́ àwọn ọba pàtàkì nílẹ̀ Yorùbá lọ sọ́dọ̀ wọ́n tún lè rọ nítàn gan wọ́n tún lè pàtà fún yíyan mìíràn ẹ wá sọ pé aráàlú tẹ́ ẹ bá gbé fídíò yẹn jáde nǹkan tó kù dẹnu mi máa padà wá sọ fún yín fídíò tó wà lọ́wọ́ yín tí ẹ ti rí tí Ọọ̀ni ti lọ ń gba ìmọ̀ràn lọ́wọ́ Adéyẹmí yẹn irú ìmọ̀ràn tó bá gbà sí Adéyẹmí sọ fún pé tó wo òun lòun ju Ọ̀yọ́ òun lòun ju kódà Adéyẹmí gan dọ̀bálẹ̀ fún Adéyẹmí ẹ̀rí píkítọ̀ yẹn ni Adéyẹmí gẹ́gẹ́ ó tẹríba fún Ọọ̀ni ọ̀fífẹ́ àwọn ọba yẹn mọ òótọ́ wọ́n kàn fi ẹ̀yìn ọmọ wọn tẹ́ mọ̀ kàn ń bára dáadáa wọ́n kàn fi rúgbó ni Adéyẹmí gan ó tẹríba fún ẹ lọ wo fídíò yẹn ẹ lọ wo píkítọ̀ Adéyẹmí gan tẹríba pé no bàbá òun ló dé yìí so bàbá lè gbàmọ̀ràn lọ́wọ́ ọmọ lè gbàmọ̀ràn lọ́wọ́ bàbá ìyẹn ò kì í ṣe ẹ̀ṣẹ̀ Ààrẹ Almofu so nítorí náà ẹ dá àwọn ìbéèrè tí mo ra bí yẹn ẹ dáhùn ẹ ká wá wò ó bóyá àjẹkógun mi Olódùmarè yóò ṣàánú fún wa yóò sì ràn wá lọ́wọ́ á sì rà àánú gbà ẹ jẹ́ ká pa ìtàn tí àwọn ọmọ wa dé bá tí wọ́n á lè sọ ń pẹ́.